Ìtàn Mọ́remí Àjàsorò. Nígbà kan rí ní Ilé-Ifẹ̀, arábìnrin arẹwà tí ó tún jẹ́ olórí láàfin ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́remí wà. Kì í ṣe wípé ó jẹ́ olórí nìkan, ó tún jẹ́ akọni ọlọ́gbọ́n obìnrin. Lásìkò tí à ń wí yìí, àwọn ará Ugbo máa ń wá kó ogun ja Ilé-Ifẹ̀ tí wọ́n sì kó gbogbo nǹkan ní wọn lọ. Gbogbo akitiyan Ilé-Ifẹ̀ láti kojú wọn pàbó ló ń já sí, nítorí wípé àwọn ọmọ ogun Ugbo kò jọ ènìyàn. Wọn a máa múra bí iwin, tó sì jẹ́ wípé agbára Ilé-Ifẹ̀ ò ká wọn. Gbogbo Ilé-Ifẹ̀ ni ó di wípé wọ́n ń bẹ̀rù, inú ìbẹ̀rù gbójó pé ṣé ogun Ugbo tún ń bọ̀ àbí ò sí, òun ni wọ́n fi ń gbé. Mọ́remí kò lè fọwọ́ lẹ́rán láti máa wo àwọn ènìyàn rẹ̀ bí wọ́n ṣe ń jìyà yìí. Ó ronú ìgbésẹ̀ láti gbé. Ó lọ sí odò Ẹ̀sìnmìrìn wípé tí ó bá lè ti òun lẹ́yìn láti mọ ìdí agbára àwọn Ugbo yìí, wọn yóò fi nǹkan ńlá ta á lọ́rẹ. Odò dá lóhùn wípé nígbà mìíràn tí àwọn Ugbo bá tún ti kó ogun wá, kí Mọ́remí ó jẹ́ kí wọ́n rí òun mú lọ. Nígbà tí ogun Ugbo tún dé, Mọ́remí jáde sí wọn, wọ́n sì kó Mọ́remí mọ́ ẹrú. Ọba Ugbo fẹ́ràn rẹ̀, ó sọ daya, èyí fún láàyè láti fi mú fúnlẹ̀ tí ó sì wádìí agbára wọn, wípé àwọn ọmọ ogun wọn ò kì í ṣe iwin ènìyàn ni wọ́n kàn ń múra bí iwin ni, àti wípé iná ni ó ṣe é sọkọ fún wọn. Nígbà tí ó máa ṣèlérí yìí tán, ó sá lọ padà sí Ilé-Ifẹ̀, tí ó sì lọ tú àṣírí náà. Kò pẹ́ kò jìnnà, àwọn Ugbo tún dé. Àwọn ọmọ ogun Ifẹ̀ tiná bọ̀ wọ́n lára, ni àṣírí bá tú, ọwọ́ tẹ̀ wọ́n, wọ́n mú ọba wọn, wọ́n sì kó lẹ́rú. Ṣùgbọ́n ohun tí Mọ́remí rò kọ́ ni ó bá o, pẹ̀lú ìlérí tí ó ṣe fún odò Ẹ̀sìnmìrìn, torí wípé odidi ọmọ kan ṣoṣo tí Mọ́remí bí ni odò Ẹ̀sìnmìrìn béèrè fún. Nítorí kò sí ohun tí ó lè ṣe, pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni Mọ́remí fi yọ̀ǹda ọmọ rẹ̀ fún odò Ẹ̀sìnmìrìn. Àtìgbà yẹn ni Mọ́remí ti jẹ́ mọ́nigbàgbé nílé-Ifẹ̀, lójú ẹ̀ àti lẹ́yìn tí ó lọ tán, tí wọ́n sì ṣe ère kan ní àwòrán rẹ̀ láti máa rántí rẹ̀ nígbà gbogbo. Mọ́remí Àjàsorò. Ẹ bá wa follow, kí ẹ bá wa like àwọn fídíò wa. Yorùbá Dùn Ká TV, òun náà lẹ ti ń gbọ́ gbogbo èyí.